Africa Content TV. Mo fi Afolabi ọba mi ó yọ́nú sábọ̀ rẹ̀. Àmín. Mo fi Afolabi ọ̀rọ̀ àánú Ọlọ́run. Àmín. Mo fi Afolabi ọba mi ó ṣàmójúkò. Àmín. Mo fi Afolabi àpàdé lálìjánnà. Àmín. Ọlọ́run ọba mi ó ṣàforíjì fún ẹ. Àmín. Ó dà gẹ́gẹ́ bí ọmọdé táwọn òbí ẹ̀ tí wọ́n rán. Òbí rán ọmọdé jáde, ìwọ lọ ra iyọ̀ wá, ìwọ lọ ra magí wá, ìwọ lọ ra epo wá. Ọmọ tó bí ẹ rán níṣẹ́, iṣẹ́ ni wọ́n rán. Ó yẹ kó concentrate lórí ibi tí ń lọ. Ó dójú ọ̀nà ló pàdé àwọn ẹgbẹ́ tó ń ṣeré lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà. Wọ́n ń fèrùpẹ̀ ṣeré náà bá bẹ̀rẹ̀ drama láàrin ara wọn. Ọ̀kan ní ẹjẹ́ mi ò ṣe dáàdì, ìkan ní ẹjẹ́ mi ò ṣe mọ́mì, ìkan ní ẹjẹ́ kẹ́mi ò ṣe bí ọ̀nkú ká máa wá act. Wọ́n wá bẹ̀rẹ̀ sí act fíìmù láàrin ara wọn. Ibi tán ti act fíìmù, ẹni tí ń rán lépo ó ti gbàgbé epo, ẹni tí ń rán láta ó ti gbàgbé ata. Wọ́n yá aṣọ nídìí ẹnìkan, wọ́n ní ó yá ìwọ orúsọ kó ṣe bí mọ́mì, ó yá ìwọ mú ewé kó fi ṣe fìlà kó ṣe bí dádì, ìwọ á máa jágbe mọ́mì, èyí á máa jágbe mẹ́ padà bí dádì àti mọ́mì ti ń ṣe. Wọ́n ń ṣèyàn lọ́wọ́ lòbí tó ránṣẹ́ rántí pé ọmọ yìí ó ti tásìkò tó yẹ kó wá, ọmọ yìí ò wá. Lòbí ẹ bá pe lóhùn rárá bọ́ọ̀lù ibo lọ wà. Gbogbo eré tó ń ṣe lọ́wọ́ yẹn yóò já gbogbo ẹ̀ dànù. Aṣọ tí ń bẹ lára ẹ̀ ó jù nù, fẹ́ni tó ní fìlà orí ẹ̀ ó jù dànù. Gbogbo tí ń bẹ lára ẹ̀ eré tètè lọ́dọ̀ ẹni tó rán níṣẹ́, eré tètè ilẹ̀ mọ́ ọgbọ́dọ̀ má lọ. anamala ya dúnìyà. Ọlọ́mọ pé ilé ayé tẹ wà yìí bí ìgbà tẹ̀ ń ṣe fíìmù ni, bí tíátà ni, bí erémọdé ni, eré àwàdà. láyé bò wà láàárọ̀. Àgbẹ̀gbà gẹ́gẹ́ bí ìgbà téèyàn lálà. Mo fi Afolabi ẹ̀ lè pè ní sìn kó dìde. Ẹni tó ti kú ti lọ, ìyẹn ti lọ. Ẹ̀yin tẹ́ ń bẹ láyé ló kù kẹ́ ẹ sunkún ara yín. Ẹ̀yin là mú. anamala ya dúnìyà. láyé bò wà láàárọ̀. Wazinatun wa tafakuru bainakum. Wazinatun. Ọlọ́ni tí ń jẹ́ ìsẹ̀mí ayé, ordinary dressing láyé. Tá a bá pe nǹkan ní dressing, ó ń gangan kọ́ lọ́ríjínà. Wọ́n kàn tó mọ́ lára ni. Chain tó lò sọ́rùn, bàtà tó lò sẹ́sẹ̀, aṣọ gidi tó lò sọ́rùn, bó ṣe wọ́n tó yẹ, tó o bá fẹ́ sùn ọjà gbogbo ìdààmú kọ̀ọ̀kan. Zinatun, just a form of dressing ni presence ìwà láyé. Ọlọ́run fi presence ènìyàn dírẹ́sì ayé ni. Ìsẹ̀mí ènìyàn èrè la wá ṣe. Ẹ wo Mo fi Afolabi kéèyàn rí ọmọkùnrin kọ́ rẹwà, ọkùnrin yìí rẹwà ní rírí ojú, ọrẹwà lórí fíìmù, kọ́mọkùnrin ọwọ́sọ kó mara mú, kọ́mọkùnrin ọrẹ́rìn kọ́mọ wú ọkùnrin ẹgbẹ́ láì tí ì sọ obìnrin. Gbogbo eléyìí tó wá nìyẹn gbogbo ẹ dìtàn, ó di ojú àlá, ó tún dìgbà míì bá àbá tó fojú kanra wa. Ó dọjọ́ gbẹ̀ǹde kìyàmọ̀, Ọlọ́run ní àìlàmú. anamala ya dúnìyà. Zinatun wa tafakkurun bainakum. àti kẹ́ máa ṣe competition láàrin ara yín. N ti ń já yóò jù bẹ́ẹ̀ yẹn lọ. wa takafuru fil amwali. Àti kẹ́ máa wọ́ owó. Àwòlá. Ara component ayé ní kẹ́dà ọmọ wa bí ó ṣe acquire wealth. Owó tẹ̀dá ò ní ná. Ẹ̀dá ń kówó jọ tí ọ̀mẹ́ni tí ó ná. Ẹ̀dá ń kọ́lé jọ kọ̀mẹ́ni tí ó gbé bẹ̀. Ẹ̀dá ń ra aṣọ jọ kọ̀mẹ́ni tí ó wọ̀. Gbogbo aṣọ Mo fi Afolabi ohun kí ó tún wọ̀ mọ́, ẹlòmíì ni ó tún wọ̀. Ọ̀rẹ́ mi mo rí bàtà kan l'Amẹ́ríkà, mo sẹ́ndí ẹ̀ sí Murphy, ó wọ̀, á fàìn lẹ́sẹ̀, á fi ṣe skit, ó máa fàìn lẹ́sẹ̀, ọ̀dà yìí àtúnwá kì í sáyé ìrèjì mọ́. Mo fi Afolabi ọ̀rẹ́ mi wá jẹ jìnnà lọ́rọ̀ mi, ó tún da yìí àtúnwá. Ìgbà tí mo rí kẹ́yìn, ìgbà tá a pàdé lọ́dọ̀ olóyè MC Olúọmọ, ibẹ̀ láti pàdé. Nínú Ramadan náà ni mo kí i ló ń sáré lọ sílẹ̀, mo wá ń sọ fún pé ó máa ń jọ mí lójú pẹ̀lú respect èyí ti pọ̀ jù. Ṣé mo ṣe respect gbogbo èèyàn náà? Ó ní bàbá mo fẹ́ràn wá sí yín gan, mi lè fi wá sí yín ṣeré. Àmọ́ nǹkan kan dá mi lójú, ìbẹ̀rẹ̀ ènìyàn àtòpin ènìyàn ẹ̀yin àfáà lọ́lọ́run kò lè lọ́wọ́. N tó ń gbìyànjú láti sọ ni pé tọmọ bá dáyé ẹ̀yin àfáà lẹ́ sọ súná,
bọ́mọ bá kú ẹ̀yin àfáà náà lẹ́ẹ̀tún kírun sí lára. láti ìdájí tí mo ti gbọ́rọ̀ yẹn ọ̀rọ̀ rẹ̀ ríǹgì lọ́pọlọ mi ni. ẹnàmọ́lá tó dúnìyà. láyé tó wọ lọ́rùn. wàdí iná tó wà lọ́wọ́ àkúrẹ́. ayé òní tún ẹ̀ ètò ìgbọ́lọ́wọ́ ẹ̀dá sílẹ̀ mọ́ pààyàn lẹ́kún mọ́ yóò ṣe tán fún wọn náà jọ kàn. ó tàkẹ́ fúru fèlè àmúwá. bó ṣe tán fún òun náà ni wọ́n tán fún wọn náà jọ. wàlà ọ̀là. ọmọ kẹ́líkẹ́ ìsìn àjẹbẹ́lì kó fárú náà bá a kú. nàbàtò. Al-Qur'an ló dà gẹ́gẹ́ bí ẹni tó gbin nǹkan. Al-Kufar ẹni tó da nǹkan bò nǹkan. Àwọn tó ń pè ní kèfèrí nínú Qur'an tó bá di inú èdè ìtumọ̀ kèfèrí ní aláìmoore ẹni tó kàfàrà ọ̀dà ìgbàbọ̀ orí ọlọ́run mọ́lẹ̀ ọlọ́run ṣe lóore kò fẹ́ kẹ́nìkan orí lọ́lọ́run wá sọ pé kámasálì gẹ́ẹ́sìn. Al-Kufar nàbàtò. aláìmoore tí ó gbìn sórílẹ̀ àgbàdo ló gbìn ẹ̀gẹ́ ló gbìn kàsáfà ló gbìn nǹkan yẹn wù jáde wá ń jọ lójú inú ẹ̀ ń dùn pé ẹ wo ìgbà wo la bẹ̀rẹ̀ tíátà náà mo ti nílé mo ti lè tẹ́ mọ́tò mi nìyí tó mọ yẹn rí jù lójijì lẹ́ẹ̀kan náà kíní yẹn kàn yẹ́lò wá lẹ́ẹ̀kan náà ntọ́ green tẹ́lẹ̀ ó di ntọ́ yẹ́lò fatarahu musifarran lẹ́wàá rí i pé kíní yìí máa ti ń lùsì content kíní yìí máa ti ń lùsì focus kíní yìí máa ti ń lùsì picture gbogbo pẹ́ẹ́dà ń bẹ láyé ẹ̀dá wúlò nígbà bá ń bẹ láyé ni. Al-Wazir Akeugbagold ọmọ Akeugbagold níjọ́ tẹ́dà bá jáde láyé 10 minutes péré ni brain ni wá need gbogbo brain tọrọ tí mò ń sọ yìí ti ń jáde tó dùn tó pọ̀ yìí 10 minutes péré ló ní ìdí tẹ́dà bá ti kọ́ láàrin 10 minutes brain náà bẹ̀rẹ̀ sí ní melt bí ìgbà tí wọ́n ń yọ ike ni brain ẹ̀dá ọmọ yọ ọmọ melt bẹ́ẹ̀ for 48 hours ọpọlọ wa ti ń yòrò kó má bàa mọ jò síta ní wọ́n fi ń ti òwú bọ òkú nímú kó má di ntẹsẹ sí ọmọ pébò ní wọ́n fi ń ti òwú bọ òkú lẹ́nu ní wọ́n fi ń ti òwú bọ òkú létí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí bírèèni ọmọ gbà yọ jáde náà nìyẹn bírèèni tá ń lò bírèèni tó sharp bírèèni tó smart bó ṣe lè wọ́ pẹ́ tó láàrin 10 minutes tó bá ti jáde láyé brain yẹn ó ti wà useless. yọ bẹ̀rẹ̀ sí ní yọ jáde bí ike tí wọ́n fi sunú iná àmọ́ yọ jáde létí àmọ́ yọ jáde nímú àmọ́ yọ jáde lójú kí wọ́n á láǹfààní ayé kí ló dé tá ń parẹ́ ní lẹ́kún jayé kí ló dé táwọn kan ń dúnbó èèyàn nítorí àti ṣayé níjọ́ ẹ bá ti kú níjọ́ ọba ti lọ gbogbo tó kó dání o ti dà á sílẹ̀ kò sẹ́ni tí ó kú láyé wàá kú dùn àwọn kan tí wọ́n mọ̀ sun ẹkún títí láéláé wàá dẹ̀ kú ní ìdùnmọ́ àwọn kan kò sẹ́dá tí ó kù tí ikú rẹ̀ ò ní ìdùnmọ́ àwọn kan o àwọn kan ó gẹ́ẹ̀nì lára kú òkú àwọn kan ó banújẹ́ lára kú òkú bọ́ ọba jẹ́ ní eré jù bẹ́ẹ̀ lọ àwọn kan ó dùn nítorí ikú rẹ̀ bọ́ ọba jẹ́ ní ibi jù bẹ́ẹ̀ lọ àwọn kan ó banújẹ́ nítorí ikú rẹ̀ ètò ọlọ́run ni dámi lóhùn. ó máa yà kú nùhùpọ̀. والموت يوقظه وما يفيكون حتى ينفد الأمور وما يفيكون حتى ينفد الأمور مسيرون عليهم وينظرون إلى ما فيه قد كبروا وينظرون إلى ما فيه قد كبروا وينظرون إلى أعلام غفلة شيئا ولا نظروا كأنهم رأوا شيئا ولا نظروا الناس في غفلة والموت يوقظهم iye ènìyàn ni pé tá a bá ń bẹ láyé kájọ máa gbádùn ara ẹni. الناس في غفلة ẹja kì í rántí ikú àìrántí ikú àìrántí ikú. الناس في غفلة والموت يوقظهم. ikú ló ní wá sí àgbà tí ó ta wájú pé ndélẹ̀ ikú ń bẹ kìyàmọ̀ ń bẹ
Ọlọ́run ń bẹ, ìdájọ́ ń bẹ, ìdájọ́ ń retí ẹ̀, ikú ní mọ̀ wà ní máa tó òkè gan. Ikú tó bá jẹ́ ikú òjijì tó wọlé kan náà fáì tó ń tọ̀hún dẹ̀ lọ. Wà máa yẹ fi ikú látàyà fàdálẹ̀ òmòrò. Wà máa yẹ fi ikú látàyà fàdálẹ̀ òmòrò. Ẹ̀dá kì í tají, ẹ̀dá kì í bẹ̀rù Ọlọ́run. Ó dijọ́ ẹ̀mí kan bá jábọ́ láàrin wa fáì lẹ́rù kálukú tí wọ́n súnra kì. Obìnrin tí ń rìn òwò bó sọ hankachief yọ ọmọ sáré fi lé orí. Ó gbàgbọ́ pé hankachief ni ó gbà ń lẹ̀ lọ́wọ́ ọkú. Ntí ń jẹ́ ikú tó bá sọ̀kalẹ̀ sáàyè kan àtìyàwó àtọmọ afọ́nkálukú ká. Níjọ́ ọba ti jáde láyé ìyàwó dìyàwó níyàwó. Ọmọ dọmọ ọlọ́mọ, ilé dilé onílé, aṣọ daṣọ aláṣọ, gbogbo tó kójọ láyé. Ẹni ó gbàgbọ́ jù tí dúkìá rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ó ti kọ́ máa dà nǹkan mọ̀. Kọ́ máa sọ pé kò sí lọ́wọ́ òun anásù fi gáfúlà tí. Wọ́n ní máa tó òkè gan. Wà máa yẹ fi ikú látàyà fàdálẹ̀ òmòrò. Wà máa yẹ fi ikú látàyà fàdálẹ̀ òmòrò. Táyà tí wọ́n gbọ́ pé nìkan kú, gbogbo ayé ọba kóra wájọ, ará ilé pe ará oko, ará àbúrọ̀dù ó pe ará ilé, ó kálukú ọba máa wá ara wọn kiri. Iṣẹ́ yóò náà ní ìbìdàmú ẹ̀. Gbogbo fámìlì ó péjọ lẹ́ẹ̀kan náà, àtẹni tí kì í wáyàn. Wọ́n zòrò náà ilá máa fi ìkọ̀dé kò bèrò. Wáyà zòrò náà ilá máa fi ìkọ̀dé kò bèrò. Lóníkàlùkù ọba máa lọ wo nǹkan tí ẹ ti bò mẹ́rù pẹ̀. Sàré onígbẹ̀yìn ẹ̀dá. Ibi tí wọ́n ń sin òkú sí, ibẹ̀ lẹ̀dá ó padà kányìn sí. Wáyà zòrò náà ilá máa fi ìkọ̀dé kò bèrò. Wáyà zòrò náà ilá máa fi ìkọ̀dé kò bèrò. Lóníkàlùkù ọba máa wo sàré bí ìgbà tó jẹ́ pé òkú ti ń bẹ́ẹ̀ ó dìde. Bẹ́ẹ̀dá bá ti kú tiẹ̀ tán láyé. Wáyà ríjì òun náà ilá alámìgáfúnà tẹ̀. Ìgbà tó kú bá kú tó bá jẹ́ sẹlẹ̀bírìtì tó jẹ́ ni tó lórúkọ láyé láàrin gbogbo èèyàn tí wọ́n káyà òkè. Ọlọ́run o, Ọlọ́run o. Ẹlòmíràn sunkún ẹrù pọ̀ fẹ́ kú ni. Ẹ fún wọn lọ́jọ́ díẹ̀. Ìwọ̀nba tí a bá ṣe fọ́ọ̀kù nígbà tó ṣẹ̀ṣẹ̀ kú ní nǹkan o. Níjọ́ wọn bá pété láwọn ń ṣèjọ́ mẹ́jọ. Òkú mi bẹ tí wọ́n ti ṣèjọ́ mẹ́jọ ẹ̀ tí wọ́n lọ gba tẹ́ǹtì 10 million tó jẹ́ pé àkàkọ́ 10 million yẹn fáwọn ọmọ ni ká sọ fún kálukú pé ẹ máa lọ lé wọ́n gba tẹ́ǹtì 10 million wọ́n ra oúnjẹ fáwọn èèyàn another 20 million wọ́n ti sàrà fáwọn àfà another 30 million gbogbo owó tí wọ́n náà ọwọ́ ọjọ́ tí wọ́n sì kú lọ́mọ bó bá ti di pókù kú tán ẹ fún wọn lóṣù kan ẹnìkan ò ní wọ́n pọ̀ ní rẹ́nìkan kó délé ẹnìyẹn mọ́. Ẹ wá fún wọn lọ́dún kan tó bá jẹ́ pé ńgbà tó ṣe bẹ̀rẹ̀ lẹ́yìn oṣù kan èèyàn 30 rántí ẹ̀ tó bá tọdún kan èèyàn bíi 3 ní òkú ìgbà tí wọ́n bá pọ́dún 5 èèyàn mélòó ní ń béèrè Síkírù Àyìndé Barrister mi. Àwọn tí wọ́n jẹ́ ọ̀sáyé ẹ̀yin tẹ́ ń bẹ láyé wáyé rí jìhun náà ilá alámìgáfúnà tẹ̀. Kàná mọ́rọ̀ ṣẹ́yà wà lánàzọ̀rọ̀. Kàná mọ́rọ̀ ṣẹ́yà wà lánàzọ̀rọ̀. Lójú ẹsẹ̀ ní ọgbà tó dàbí ìgbà pé ìkàkùn sí wọn mọ́. Ó kálukú bàbá máa bá tiẹ̀ lọ. Ń bẹnu ọ̀rẹ́ Murphy Afolabi lónìí tó jáde láyé yóò sùn obìnrin. Ń bẹnu àwọn ọ̀rẹ́ rẹ̀ lónìí tó jáde láyé yóò rẹ̀ rìn. Báyé ṣe mọ nìyẹn. Bó bá jò náà ni apá kan ẹ̀ lè ṣẹlẹ̀ sọ́dọ̀ tiẹ̀ náà. Ọmọ ìyá mi mo ṣe wáàsí kan kọjá. Mo sọ pé bàbá wa Yusuf Ọlátúnjí nínú ẹni tó fẹ́ràn orin bàbá lẹ́gbàá ni mo wà. Torí mo mọ̀ ń gbọ́ lọ́dọ̀ àwọn ń kù mi láti kékeré. Orin bàbá yẹn nítumọ̀ sí mi gan. Torí orin ọgbọ́n orin làákàyè ni. Àmọ́ Yusuf Ọlátúnjí bàbá dáadáa ọkùnrin kan. Ó ní ọba òkè o, Olúwa ọba òkè o, fi wá láyà balẹ̀ àwọn òsì ẹ̀ o. Ta ló lè sọ fún mi pọ́kàn Yusuf Ọlátúnjí balẹ̀ tí ì jáde láyé? Orin yẹn ni wọ́n gbọ́dọ̀ ń jó sí. Lọ́ọ̀ paradà kọ́ ọmọ sí lọ́hùn. Lọ́ọ̀ paradà kọ́ ọmọ worship.
ló parada kọ́ ọmọ ṣiṣẹ́ rere ọkàn ẹ̀dá ò lè balẹ̀ tá a fi jáde láyé. Allah. àfi kó o tètè máa sin lọ́hùn ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá gbàgbé ọjọ́ tó bọ́ọ̀lẹ̀ nínú pílánẹ̀tì tá a wà yìí ọba mi mọ̀ ìwọ ló mọ̀ gbogbo àwa tá ń bẹ lórí afẹ́fẹ́ Ọlọ́run ló mẹ́ni ikú kọ́kọ́ kan nínú èmi àti yín Ọlọ́run ló mẹ́ni tí ọ̀kọ̀ọ̀kan lọ nínú gbogbo wa Ọlọ́run ló mẹ́ni tí ó lọ káyìn àfi ká tètè máa jára nǹkan méjì ló pàtàkì láyé. Allah. máa sin lọ́hùn máa ṣe rere sẹ́niyàn religion and humanity ṣe rere fẹ́niyàn máa sin lọ́hùn má pààyàn lẹ́kúnjayé bọ́ ọ bá sin lọ́hùn títí bọ́ ọ bá ṣe rere fẹ́niyàn iná ní ọkàn yín ọ̀rọ̀ rẹ̀ bọ́ ọ bá ń ṣe rere sẹ́niyàn tó o bá sin lọ́hùn iná ní ọkàn yín ọ̀rọ̀ rẹ̀ gbogbo ntí mo fi Àfọlábí tó gbáyé ṣe gbogbo ẹ̀ dópin Allah. fíìmù yẹn ti end tí ẹ bá parí fíìmù wọn akọ the end ti dé bá òun kí ló kù fún irun wo ló kí láyé àwẹ̀ wo ló gbà láyé gbogbo àwọn ọ̀rẹ́ tẹ̀jọ́ máa ń kóra yín kíkẹ́ ọ̀rẹ́ mi ṣe nǹkan ẹ̀jẹ̀ lọ́bẹ̀ mi gbọ́dọ̀ má lọ́bẹ̀ tó o bá torí ẹ̀ tó o kírun mo fi Àfọlábí la fẹ́ gbé sínú kòtò yìí níbi ọba ti gbé wọn náà sínú kòtò gbogbo ọ̀rẹ́ yìí ò ní béèrè ẹ mọ́ Allah. ntí ó kù ẹ kù lẹ̀sìn Ọlọ́run àti iṣẹ́ rere tó bá kù tó o bá ṣe òpópó láyé kò látọ̀ pé Kò látọ̀ pé. ìyẹ̀jú kò sí lọ́rùn ní ibẹ̀ kíkú tó dé Kó tó dé. ẹni ṣe rere nílé ayé làóròyìn Làóròyìn o. ẹ̀dá bá ti kú ìpàdé dọ̀run. Sọ́gbà bẹ́dà bá ti kú ìpàdé dọ̀run. Bẹ́dà bá ti kú ìpàdé dọ̀run. bẹ́ẹ̀dá bá ti kú ìpàdé dọ̀run. Bẹ́dà bá ti kú ìpàdé dọ̀run. ọ̀sẹ̀ nínú ọba tó important jù láyé látijọ́ ayé tí ń bẹ tó important nínú àwọn tó important ó ní Queen of England tó kú Queen of England tó kú ilẹ̀ tóun nìkan ní láyé wọ́n ṣírò iye plot of land tí Queen of England tó ní is over 6 billion plot of land Allah. throughout the world ló nìkan nílẹ̀ sí ẹ dákun plot ilẹ̀ mélòó ni Queen of England ló mú lọ ńgbà tí ń lọ Allah. ẹ jẹ́ ká jọ rò Queen of England mélòó ló mú lọ 6.6 billion acres of land tí ẹni kì í ṣe plot 6.6 billion acres of land throughout the world gbogbo ilẹ̀ tó ní majority ló ti sọnù ńgbò ti jáde láyé majority ló ti di tẹni ẹlẹ́nu kìlómítà 3 sí UK tó bá kó UK gbogbo ibi tí òkun bá wà láyé kìlómítà 3 sí ìlú ibi tí Queen of England ti fi ń ṣèjọba ìyẹn ní Buckingham Palace ìyẹn ní London tẹ́ bá kúrò ní UK kìlómítà síbẹ̀ gbogbo ẹja dolphin tẹ́ bá rí bí àti whale Queen lónìí. Allah. o gbọ́dọ̀ pa ẹja Queen lọ pa kìlómítà 3 sí UK sósì mẹ́jà yìí lọ sá sẹ́jà yìí ò ti di tẹlumi Allah. ó nìkan lọ́ba kò nídìí láńsẹ̀sì kó tó drive ní UK ó gangan ní láńsẹ̀sì tí wọ́n fi drive. ATM inú ilé ẹ̀ ló wà inú ààfin ẹ̀ ló wà owó tí wọ́n bá print ló gbọ́dọ̀ kọ́kọ́ ná òun kì í lọ ná owó ànákù owó tó bá jáde lẹ́nu ATM tó jáde lẹ́nu printing tí wọ́n fi ń print ẹ̀ òun gangan lòun gbọ́dọ̀ ná kò gbọ́dọ̀ ná owó tẹ́nìkan ti fọwọ́ kàn. Allah. lẹ́yìn àwọn tí wọ́n print ẹ̀ òun yóò tún fọwọ́ kàn. Queen of England kò ní di license láti drive anywhere in the world. Queen of England kò ní di passport ẹni orílẹ̀-èdè tí bá ń lọ láyé. Queen of England kò ní di visa kéèyàn wá wọ country kan kán ní ẹ̀jẹ̀ ayẹ visa ìwọ̀ ẹ̀jẹ̀ káàdù kì í ṣe Queen of England ní gbogbo orílẹ̀ ayé kò sí onítọ̀hún owó tóun nìkan ní ọ̀fẹ́ kọjá owó tí UK gangan ní Allah. ọlá tóun nìkan ní ọ̀fẹ́ kọjá ọlá UK ọwọ́ lu ọlá títí for 70 years ní fi lu ọlá bọ̀ ẹwà tìgbà títí lu ọlá bọ́lá yẹn ṣe wá pọ̀ tó Queen of England òun nìkan ní kì í san tax àwọn ọba alẹ́ Yorùbá ń sanwó orí wọ́n ń san tax wọ́n ń yọ bí sálárì wọn Queen of England kì í san tax òun gangan ní tax tẹ́ san ọjọ́ ẹlẹ́sìn kó wa ó ní commander of armed forces ọba ní òun tó ní commander of armed forces ó ní immunity kò sí ọ̀rọ̀ tó lè dá ẹ lè mú Queen of England Allah. òun yìí kan náà ó lè appoint ó lè fire ó lè appoint prime minister anytime láì kọ́ nǹkankan kó kàn wí jáde pé òun sáàkì prime minister UK
that's the end. Allah. Ọ̀tán náà nìyẹn níbi agbára yẹn pọ̀ dé bágbára yẹn ṣe wá pọ̀ dé níjọ́ tó wá jáde láyé Archbishop Church of England wọ́n wá tẹ òkú ẹ̀ sílẹ̀ ó wá ṣèwàásù fáwọn èèyàn ó wá sọ̀rọ̀ kan tó ní mark ó sọ̀rọ̀ kan tó níye lórí.